Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ̀yin ará lé lágbára Ọlọ́run láṣẹ Elédùmarè ní ọ̀sẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbìn tó máa mú wa jíjó ayọ̀ láìrílù tó máa dé jẹ́ kí ẹ̀kan bẹ́ẹ̀ sínú ọjọ́ tó máa ṣe mùkúlùmùkẹ́ ó máa ṣẹlẹ̀ sí mi ó máa ṣẹlẹ̀ sí wa ní agodo ó máa ṣẹlẹ̀ sẹ́yìn lólùfẹ́ wa náà lórí ètò Ká Ṣàlàyé pàápàá jùlọ Kaftan TV Yorùbá eléyìí mo fi kí n káàbọ̀ sórí àkọ́tún ètò fún ti ọ̀sẹ̀ yìí ọjọ́ ajé ìwàlámọ́ alájẹ jẹun sórí ètò Ká Ṣàlàyé Adejoke Bakare lórúkọ mi ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Adetoun Adebogun lórúkọ tèmi ẹ káàbọ̀. Babátúndé Àkàndé lórúkọ mi ẹ káàbọ̀ sórí ètò. ẹ káàbọ̀ ibo la fẹ́ gbà wọlé lónìí àníkàkọ́ bẹ́ẹ̀ látòrí kéne àwọn ọ̀rọ̀ ètò ààbò tẹ́fẹ́ máa wò lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá lórílẹ̀‐èdè àgbáyé ní ti Nàìjíríà tó yẹ kan lára wọn ọ̀rọ̀ ààbò ló ń ṣẹlẹ̀ káàkiri oníkálukú ló ń gba ìmọ̀ràn ló mú ìmọ̀ràn wá lọ́tún lọ́sì fún ààrẹ ni o àbí àwọn tó ń ṣe àkóso ìlú Nàìjíríà náà kò gbẹ́yìn pàápàá jùlọ láti àwọn àjọ kan tó pè ní desopadec ẹ̀yin fẹ́ yọbọ bẹ́ẹ̀ ni wọ́n á gba ààrẹ Muhammadu Buhari ààrẹ wa ní ìmọ̀ràn tó nípọn bí etí kéne irin wípé gbogbo àwọn tí ẹjẹ́ nǹkan ẹ̀ látọ̀dọ̀ ta ni náà bóyá ọ̀nà tí wọ́n fẹ́ gbégbá náà ló dáa gbogbo x-men tó bá rí pẹ̀lú AK-47 kí wọ́n máa mú wọn Adetoun ní ṣókè ẹ̀ máa fẹ́ bára lẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ní pé lótìtọ́ tẹ bá rí nínú òfin wa à ń sọ wípé ẹni tó lẹ́tọ̀ọ́ láti gbé ìbọn kò bá jẹ́ AK-47 kò bá jẹ́ AK-49 ìbá jẹ́ AK-1 kò bá ẹni AK tó bá ṣáà ti jẹ́ irinṣẹ́ táwọn security personnel wa ń lò àwọn nìkan ló lẹ́tọ̀ọ́ àdẹ̀ tí ìdàbí Amẹ́ríkà tó máa ní ẹ lọ gba license kẹ́ tó ní ìbọn dání so ó lẹ́tọ̀ọ́ tẹ́ bá dẹ̀ rántí gbà kan wọ́n ní kí àwọn èèyàn tó bá níbọn lọ́wọ́ kán wá kó wọn sílẹ̀ ní ìgbà kan àwa mọ bí AK-47 ṣe dọ́dọ̀ àwọn ẹ̀sìn tó fi ń ṣiṣẹ́ kíṣẹ́ o ó lẹ́tọ̀ọ́ kí wọ́n gbà kán dẹ̀ arrest wọn gan. bí kókó gbà nìkan kán arrest wọn so pẹ̀lú àní ẹ̀yin ará ilé ó dàbí lójú pé ìtàgbéyẹ̀wò èyí náà lè nífẹ̀ẹ́ láti darapọ̀ ṣùgbọ́n ní ṣókí òní kẹfì ṣe torí àkókò kò bá wa ṣọ̀rọ̀ ìyẹn ní abala ti ìròyìn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà eléyìí la máa fi lọ sí etí bàbá wa Pòfẹ́sọ̀ Wọlé Ṣóyínká ìmọ̀ràn tó gba ààrẹ wa ìyẹn náà tó dàbí etí irin náà ni torí presidency ṣẹ̀nà pẹ́mú lórí ọ̀rọ̀ ètò ààbò pàápàá jùlọ ní ti x-men tí à ń sọ x-men tá à ń sọ yìí Babátúndé ojú wòye òwò ìmọ̀ràn tó gba ààrẹ wa yìí. bẹ́ẹ̀ ìmọ̀ràn tí bàbá wa ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká tó gba ààrẹ Muhammadu Buhari ìmọ̀ràn tó dára púpọ̀ ni nítorí tá a bá wò tó irú ogun abẹ́lé tó ṣẹlẹ̀ lọ́dún 1967 irú ẹ̀ tó bá tó ṣẹlẹ̀ lákòókò yìí ìpalára ló máa jẹ́ fún orílẹ̀-èdè yìí látó jẹ́ fáwọn orílẹ̀-èdè míì tó tún múlé tí wà bó ṣe yẹ kó bàbá sọ pé àwọn darandaran táwọn pé lóòótọ́ wọn ní pé àwọn jẹ́ patron fún pé ìgbà àwọn èké ṣe pé bóyá àwọn jẹ́ patron káwọn jẹ́ pé apààyàn pé lóòótọ́ èèyàn lè ní oko pé èèyàn ní àwọn dáko àwọn níyàn pé bọ̀ àwọn èké ń ṣe pé bóyá apànìyàn àbí ajínigbé. ní àwọn Fúlàní kan ọ̀sọ̀ bẹ́ẹ̀ Fúlàní kan gbé àwọn lè jẹ́ pé lórílẹ̀-èdè àwọn ẹgbẹ́ kan máa wà pé wọ́n á láwọn tó jẹ́ bí tó lẹ́nu ń lù tó jẹ́ bí aṣíwájú nílùú gẹ́gẹ́ bí àgbàlagbà tí wọ́n ti pé bí organization pé ó jẹ́ patron fáwọn bí Yorùbá yẹn ṣe pé oní ẹni tó lè máa gbà wọ́n níyànjú àbí tó bá nílò ìmọ̀ràn látọ̀ orílẹ̀-èdè kọ̀ọ̀kan náà ló máa nírú àwọn èèyàn báyìí. àwọn Fúlàní wọn wà nílà ń sọ báyìí. nílẹ̀ sọ. táàní. wọ́n ní òun náà bàbá wa náà sọ pé bó jẹ́ pé àwọn lè pé ó yá àwọn jẹ́ patron. kàn jẹ́ patron fún wọn kí tani jẹ́ patron. bàbá wa Wọlé Ṣóyínká. kàn jẹ́ patron fún àwọn ẹ̀sìn. ó ná ara àwọn patron ti lórílẹ̀-èdè náà. ni wọ́n àwọn tó jẹ́ darandaran kì í ṣe àwọn tó ń gbébọn tó ń fìbọn daran nítorí ìbéèrè kì í ṣe ẹni tó ń daran kì í ṣe báyìí láti pé ó fẹ́ kọ ọ̀pá àti màálù pé ọ̀nà ti jẹ́ pé wọ́n lè ní pé iye màálù báyìí lòun kó jẹ́ ẹ̀lẹ́ olóko kó má lè bá sọnù kó má lè bá dé kì í ṣe báyìí rò ìbọn làwọn wá ń lò wọ́n sì ní pé tá a bá fẹ́ sọ pé wọ́n ní memory
is a weapon. Ta o ní wọ́n fi làwọn kan fi sọ̀rọ̀ nípa ọdún 1967 lórí ogun abẹ́lé tó ṣẹlẹ̀. Irú ẹ̀ òkun gbọ́dọ̀ tún ṣe kí ni kó tún wáyé lákòókò tá a wà yìí. Ó dàbí pé ọ̀rọ̀ ti civil war tán fẹ́ dá tán mẹ́nu lé bóyá àyè lè gbà wá ká mẹ́nu bà díẹ̀ nítorí pé ó tẹ̀ jẹ́ pé civil war yìí èmi ò mọ̀ gbà tán jà o àbí Adetoun. mi tí ìdáyé ń gbà yẹn a kàn gbọ́ nínú ìtàn ni adé ti kà á àwọn tó dẹ̀ tán lọ through gbogbo civil war wọ́n sọ pé kì í ṣe nǹkan tó dẹrùn àti ewé àti nǹkan tó yẹ kán jẹ gbogbo ẹ̀ lọ ń lọ́wọ́ ẹ̀yìn mọ́. ó dá àwọn tó ń jẹ ara èèyàn gan. wọ́n tún jẹ nígbà tó ń rí nǹkan jẹ tó fẹ́ jẹ mọ́. kí wọ́n ṣe ní sáà kì í ṣe ní àtiwá dẹ́rẹ́ pé lọ́dọ̀ wọn lọ́hùn ni torí pé ọ̀rọ̀ civil war tó ń sọ ẹni tó lùlù ogun àwọn ẹni tó lùlù ogun ò ní ṣe kí ni èmi ò mú orin náà délẹ̀ ṣùgbọ́n ẹni tó lùlù ogun kó ṣe mẹ̀dọ̀ torí pé tó ṣojú wọn gbà náà wọn ìròyìn tó dùn ní ẹ má jà sọ mí torí a sọ pé nǹkan rí ni gbogbo ẹ máa jẹ fún wa ní orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe lórí ọ̀rọ̀ ogun lórí ọ̀rọ̀ ogun yìí náà ni a máa fi mẹ́nu bà ti jẹ́ ká kọ́ lọ sọ́dọ̀ ọ̀dọ̀ ti gómìnà wa ti ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún wọ́n ní pé NURTW àbí workers road transport road union transport workers wọ́n ní kí wọ́n ṣe kí ni ó dà pàdé tó ń lọ́rọ̀ máa dùn lẹ́nu ẹ̀ ọmọ àdùn lẹ́nu ẹ̀ ẹ máa sọ. wọ́n ní kí wọ́n kọ́ yàgò kán má lọ sí parks àti garages mọ́ tẹ́ bá dẹ̀ wò náà ṣe rí ìwà pálapàla tó ń bẹ nínú àwọn garages. ẹ jẹ́ ká béèrè pé kí nìkan tí wọ́n lọ sí park àti garage fún. ṣe mọ̀ pé normally ó yẹ kí àwọn mọ́tò tó wà ń bẹ̀ kọ́lẹ̀ tó ń darí wọn káwọn èèyàn dẹ̀ kọ́ ti mọ̀ pé bíi ni àwọn alè ti wọkọ̀ kó lẹ́tọ̀ọ́ ṣe mọ̀ kó kí gbogbo nǹkan létòlétò ń bẹ̀ báwọn èèyàn ṣe ń wọbẹ̀ bọ́tẹ́ bá wọnú gáràjì yìí ó ti yàtọ̀ sí nǹkan tá a mọ̀ tó yẹ kó wà fún oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ ń sìn kódà gan ẹ rántí gbà kan ta pé ọ̀gbẹ́ni kan wá lórí àwọn tó ń bá wa mójútó ojú ọ̀nà tá à ń sọ wípé kò sí hand sanitizer kò sí kinní kan bẹ̀ torí bíbẹ̀ ṣe rí ni management ibẹ̀ gan pàápàá wọ́n ti ó kù díẹ̀ ká torí iṣẹ́ tó yẹ kán mú ṣe nísìn wọn ò mú ṣe dáadáa mọ́ níbẹ̀. ọ̀rọ̀ ẹ̀ pé lára nǹkan tí gómìnà wa náà sọ ni pé wọn lẹ́tọ̀ọ́ láti máa bá ìjọba gba owó ara ń tọ́ sọ nìyẹn wọn láwọn bájọba gba owó ẹgbọ́ bóyá àmọ́ owó tó dẹ̀ ló ń gbà ń páàkì náà báyà ṣe gbọ́njú mọ́ páàkì bẹ́ẹ̀ mi ṣe gbọ́njú mọ́ páàkì mo rántí gbà tí n bá ń bọ̀ láti school o lè béèrè lọ́wọ́ kankan náà pé ẹjọ́ bọ́lá tí wọ́n á dẹ̀ mú ilé bẹ̀ ìmí kan bẹ́ẹ̀ gbẹ́rù kò sí pọ̀rọ̀ gbọ́n sìn àwọn náà máa bá wọn sọ iye tí onímọ́tò máa gbà tó máa gbà lọ́wọ́ pásẹ́njà àwọn náà máa sọ ó rà pé gbogbo nǹkan báyìí rà pé gómìnà wa ò fi taratara gbà mọ́ àwọn sọ̀rọ̀ jáde láti ẹnu commissioner for information ti ìpínlẹ̀ Ògùn nìyẹn ní ọ̀nà òde yìí òun ni wọ́n sọ tán mẹ́nu báyìí pé àwọn ò fara mọ́ gbogbo bí wọ́n ṣe ń ṣe ní ọ̀dọ̀ wọn ní páàkì àti gáràjì wọn ní ìpínlẹ̀ Ògùn pé kó ní kálukú wọn kán dọ́gbọ́n sọ̀rọ̀ ara wọn èyí tí ò bá dẹ̀ tẹ́ lọ́rùn bóyá ó máa lọ wáṣẹ́ kúnṣẹ́ ọwọ́ ẹ̀ ní Alhaji Abdulwaheed Odùsílẹ̀ ọ̀nà bá wa sọ eléyìí ẹ wá jẹ́ pé tó bá wù wọ́n kán gbọ́ tó wọ́n nípa máa fojú balẹ̀ ẹjọ́ tó bá fẹ́ ṣẹ̀ sófin wọ́n máa fojú balẹ̀ ẹjọ́ Salaye máa sọ nípa ọ̀rọ̀ ti àwọn adarí alẹ́nulọ́rọ̀ kò sórílẹ̀-èdè kan tí ò ládarí kò sẹ́ni tí Yorùbá tó wá ní kinní kan wọ́n ló kún kì í gùngùngùn kó má níbi tí wọ́n ti fà wá bó o bá jẹ́ pé ní láti dìlé a jẹ́ pé èèyàn lẹ́yìn kan tó ń gbọ́rọ̀ sí lẹ́nu ààrẹ ìkan lára àwọn olùṣọ́-àgùntàn lédè Nàìjíríà fún ìgbà gbogbo ìgbà bàbá ìhùn dákẹ́ ná ní gbogbo ìgbà náà máa ń sọ̀rọ̀ ìyẹn pásítọ̀ Titi Bakare ọdún ni wọn kì í ṣàìmọ̀ fọlọ́kọ̀ kí ni àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé lórí ọ̀rọ̀ ti Fúlàní tí ó wá ya wá sí ọ̀dọ̀ wa ìyẹn ní ìlà oòrùn àbí ìwọ̀ oòrùn ní west tó wá sí ìwọ̀ oòrùn wípé kí ni àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé tó dẹ̀ tún gba àwọn èèyàn ará ìyókù náà kan gbé torí ìlú ogun tí wọ́n fẹ́ máa lù ní ìwọ̀ oòrùn yìí kó má lọ yà ìyẹn ní aníkà mẹ́nubà wọ́n ní pé àwọn ti kàn sí ẹni tí ó fẹ́ máa jà tó lòun di activist Yorùbá ẹ̀yin tẹ̀wá lágbóró náà rẹ́rìn ẹ̀yin aláṣẹ́yìn náà rẹ́rìn wọ́n láwọn ní activist alólùgbèjà Yorùbá
ṣùgbọ́n ṣé ìgbésẹ̀ tí bàbá Túndé Bákàrè gbé yìí tó dọ̀ mọ̀ pé àwọn kan máa ní kí ló kàn wọ́n bẹ̀ ṣé ìgbésẹ̀ tó tọ́ ni. bẹ́ẹ̀ ni ìgbésẹ̀ tó tọ́ ni gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tó ń pè wọ́n ní pé àwọn adarí wa ó bẹ̀ láti ilé ìjọsìn àwọn olóṣèlú tó jẹ́ tó wà pàpàṣẹ àwọn tó yẹ ká máa gbọ́rọ̀ sílẹ̀ náà ni bóyá ó jẹ́ àáfàá ní mọ́ṣáláṣí ni àbẹ̀jọ irú nǹkan tó ṣe tó dára tó náà láwọn ti ké sí arákùnrin yìí náà nígbà náà pé àwọn nǹkan yìí o pé kó ṣọ́ra ṣe o pé àwọn ò sọ pé bóyá nǹkan tó ń ṣe bóyá ó tọ́ àbí kò tọ́ nítorí àwọn kan ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ní pé àwọn fẹ́ jà fún ẹ̀tọ́ àwọn èèyàn wọn tó yẹ pé lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n lè ní ọkàn rẹ̀ láti ṣe tó yẹ pé lẹ́yìn ọ̀rẹ́yìn náà ẹ̀bí náà máa gbà tó wá jẹ́ bí ìtàn táyà tó ń padà sọ lórí wọn pé kán má jẹ́ kó jẹ́ ohun tàjẹ̀ sílẹ̀ tí ó fa wàhálà ní agbègbè àbí ó jẹ́ ẹlẹ́yàmẹ̀yà àbí nǹkan tó ń sọ ni wọ́n ní pé lóòótọ́ àwọn sọ pé arákùnrin yìí táwọn sì jọ sọ̀rọ̀ báwọn ní pé káwọn jọ ríra ní lójúkorojú káwọn jọ sọ pé kò sí àǹfààní fáwọn nítorí pé lákòókò náà ni ara bàbá arákùnrin yìí tí òyà tó gbé lọ sí ilé ìwòsàn ni ò jẹ́ káwọn láǹfààní láti lè jọ sọ̀rọ̀ pọ̀ báwọn ti jọ bóyá lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ sílẹ̀ láti gbà wọ́n níyànjú gbà wọ́n nímọ̀ràn lórí ìgbésẹ̀ tí wọ́n ń gbé. èyí tí kíláàfikún tí Babátúndé sọ wọ́n ní bí àwọn ṣe rí nọ́mbà arákùnrin àwọn tọpasẹ̀ nọ́mbà yìí nípa Assistant Inspector General of Police kan ó ní kì í ṣe pé bóyá wọ́n ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ tọ́lá ní làáhàn mi gbàgbọ́ máa ní tó ń ṣe ètò ìkáṣàlàyé la pè é nǹkan tá a kà tá a dẹ̀ tún gbọ́ lẹ́nu àwọn kọ̀ọ̀kan ó ní torí ìgbésẹ̀ tí bàbá ìgbé ẹlòmíràn lè máa sọ pé ara wọn náà ni bàbá àṣàlẹ̀ wọn ní kíní kọ̀ọ̀kan wọn ní ká má sáré máa da ẹnikẹ́ni lẹ́jọ́ bàbá ìgbé gbèsè gẹ́gẹ́ bá rẹ̀ sọ pé olùṣọ́ àgùntàn pásítọ̀ ibẹ̀ náà ni ẹ̀kọ́ ti ń jáde wá ẹ̀yin ìmáàmù wa náà ẹ̀yin náà tẹ́ lẹ́nu lọ́rọ̀ ẹ̀yin náà lè gbé gbèsè láti jẹ́ pé ẹ pẹ̀tù sí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin ara ló dá lójú pé ẹ ti gbọ́ díẹ̀ nípa ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ohun tá à ń ṣà ń sọ lórí ètò Ká Ṣàlàyé ò ní pé awo ò fẹ́ ogun lórílẹ̀‐èdè Nàìjíríà ọmọdé ni wá kọ́rọ̀ wa má lọ dàbí ọ̀rọ̀ ìgbé bí ìmọ̀ràn tó ń gba bàbá pé kó má lọ dá kínní tó wá pọ́ tún jẹ̀bi gbẹ̀yìn kó má dìgbà tó bá dá a lẹ̀ náà bá máa gbẹ̀ǹkù lé gbé pléènì tó máa sá lọ ẹjọ́ nítorí Ọlọ́run àfẹ́ wàhálà ẹni tó dẹ́ pé náà kókó ní sùúrù kí ọ̀rọ̀ sùúrù nìkan ló máa ní wọ́n ní ìjà gbogbo wa ni ṣùgbọ́n kì í ṣe ìjà gbébọn gbé àdá ta ẹ̀jẹ̀ sílẹ̀ ọ̀rọ̀ tùbínùbí ni báyìí la ṣe fẹ́ ṣe má fọkọ mi dọ́nà ẹnìjọ́ kan ni la máa kọ́ bẹ́ẹ̀ ni ní rí jù báyìí lábala àti ọ̀rọ̀ security àbí security kan ká tó bọ́ sọ́rọ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọjọ́ ìsinmi àná ni Ọlọ́run lo àwọn àjọ làsẹ́mà láti ran arákùnrin kan lọ́wọ́ ibi tí màá gbọ́rọ̀ gbà ó yàtọ̀ pé kó mọ́ gbẹ̀mí ara ẹ̀ ṣe wá mọ̀ pé lábẹ́ òfin Nàìjíríà Adetoun Babátúndé ẹjẹ́ àwọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan ńgbà tí ò wá kú yìí ọlẹ́ni tó ròyìn ogun kí ni nǹkan tó kí ìjọba gbé torí òun kọ́ ló dá ẹ̀mí tó fẹ́ gbà. Lákọ̀ọ́kọ́ nínú constitution wa nínú òfin wa ṣẹ́ni yàtọ̀ sí pé ó ṣẹ̀ sí òfin àbí ó ṣẹ̀ sí ìjọba Nàìjíríà tó máa fojú balẹ̀ ẹjọ́ ẹni tó bá gbé irú ìgbésẹ̀ báyìí ó máa fojú balẹ̀ ẹjọ́ toró wà nínú àwọn nǹkan tí èèyàn ò gbọ́dọ̀ ṣe kéèyàn dá inú ara ẹ̀ sọ pé òun fẹ́ gbẹ̀mí ara ẹ̀ tẹ́bádẹ́ wò nínú Bíbélì náà àrí ń bẹ̀ ṣùgbọ́n nǹkan tèmi kan máa sọ ni pé tí ìjọba bá tiẹ̀ máa pè lẹ́jọ́ kán kí wọ́n wá àwọn dókítà tó máa yẹ̀ wò tó máa bèrè àwọn tó ń pè ní psychologist torí result nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ti go through depression after depression ni ó máa make attempt rí pé òun fẹ́ para òun nǹkan kan dẹ̀ ló máa ti tì débẹ̀ kán yẹ̀ wò náà kárẹ̀ wà òkè kán mọ reason tó ṣe fẹ́ ṣerú nǹkan bẹ́yìn ó lè wá papà wá lọ fojú balẹ̀ ẹjọ́ ìyẹn tó bá tẹ̀lé lọ́rùn yẹn kán tẹ̀lé. bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ ṣe sọ nínú Bible wọ́n ní èèyàn gbọ́dọ̀ gbẹ̀mí ara rẹ̀ bẹ́ẹ̀ náà lórí nínú Quran wọ́n ní nǹkan téèyàn bá fi gba ẹ̀mí ara rẹ̀ nígbà tó wà láyé nígbà tó bá di pé wọ́n tún jíǹde lọ́dọ̀ gbéǹde padà
ní pé kó wá ṣe ìdájọ́ pé nǹkan yẹn náà ni wọ́n máa fi ṣe ìjìyà rẹ̀ bẹ́ẹ̀ tó fi parẹ́ òun náà máa fi ṣèdájọ́ ẹ̀ èmi tẹ̀fẹ́ rò pọ́n bá sọ pé bóyá torí kòrò ń jẹjẹ ibi ń pa kò níṣẹ́ lọ́wọ́ ló ṣe parẹ́ tó bá tó dẹ́ mi yẹn wọ́n ní lẹ́tọ̀ọ́ láti gbẹ̀mí wẹ́ẹ̀ òtítọ́ tó bá jábọ̀ lólò òun náà máa fi ṣèdájọ́ ẹ̀ tó bá jẹ́ ọbẹ̀ ẹni rẹ̀ ẹ̀ tó wá jábọ̀ tó bá fò látòrí òkè sẹ́nu mọ́tò òun kọ́ ló wa mọ́tò ọ̀tọ̀lẹ́ni tó wa mọ́tò ó fò látòkè kí ni wọ́n fi ṣèdájọ́ ẹ̀ láàrin yẹn wọ́n fi bíríìjì ṣèdájọ́ ẹ̀ wọ́n fi mọ́tò tó gbà ṣèdájọ́ ẹ̀ ẹ̀yẹ yẹn wọ̀rọ̀ àwàdà kan ní tá à ń sọ kò sí bó ṣe fẹ́ le tó lórílẹ̀‐èdè Nàìjíríà ọwọ́ ọ̀rọ̀ ló máa padà já sí ẹ̀rí ló máa já sí láṣẹ Elédùmarè káà fún ẹnikẹ́ni láṣẹ àbí láǹfààní láti gba ẹ̀mí ara àbí gba ẹ̀mí ẹnikẹ́ni yàtọ̀ sí ìjọba ìyẹn tán bá dá ẹjọ́ yí pé ẹni jẹ̀bi débi pé kò sí ọ̀nà àbáyọ tó máa fi bọ́ nínú ẹ̀ nìkan ni àwọn nìkan náà lẹ́tọ̀ọ́ láti gba ẹ̀mí irú èèyàn bẹ́ẹ̀ láti dájọ́ ọkú fún bẹ́ẹ̀ ni ànírín jù báyìí lọ ní abala ilé yìí ẹ̀yin ara lé wọn tá gbé wá lónìí ọbẹ̀ ni ó sọ kútú ọ̀wọ̀ orin ló máa kọ́kọ́ tì í sílẹ̀ máa fún nǹkan tí a gbé wá ẹ láǹfààní láti darapọ̀ mọ́ àṣùgbọ́n ẹ ní sùúrù ẹ jẹ́ ká gba àlejò wa wọlé náà afẹ́dẹ́lẹ́ agbára náà tá a bá padà dé sílé agodo àwọn pẹ̀lú àlejò wa la máa jọ kọ́ wọ́rin wọlé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ kú kalẹ̀ ẹ máa bá wa bọ̀. àwọn bàbá wa mọ́nimọ́ni àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o. ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn fún àlàyé ẹ kàn sí wa lórí ká ṣàlàyé àlàyé ní bàbá ọ̀rọ̀. Let no man put us under. wọ́n ní àṣà ìgbéyàwó láyé ọba olúwa ló fi lélẹ̀ pẹ̀lú àṣẹ ni mo sọ fún pé tá a bá máa padà sórí ètò orin tá a máa fi gbé padà wọlé ó máa ti já yín sí díẹ̀ àlejò wa lájọ máa kọ́wọ́ rìn wọlé ni ìyàwó ni wọ́n màmá ni wọ́n tún wá jẹ́ kí ni olùṣọ́ àgùntàn obìnrin rere ni wọ́n jẹ́ lọ́dẹ̀dẹ̀ ọkọ àwọn náà ni abilékọ Titi Oyeshile ní ìpín wọn ní yààfin o torí Yorùbá orí ètò Yorùbá la wà gbọ́dọ̀ ètò àti bá pè wọn ní yààfin àwọn kan kúrò mi pé ṣé ọba lọkọ wọn ni àbí báwo ìdílé tó pé abilékọ Titi Oyeshile màmá ẹ bá wa kí àwọn ará lé. ẹ káàsán Olúwa ṣeun tá wà ní orí ètò yìí o àdúrà mi dẹ̀ ni wípé gbogbo nǹkan tá máa ṣe lénìí á bá wa lára mu lágbára Ọlọ́run gbogbo àlọ létòlétò. àmín ẹ ṣé púpọ̀ mà ẹ yára lé ẹgbà wọn bọ ẹṣẹ èèyàn jẹ́jẹ́ ni wọ́n ẹmu ìsọmọ lólùṣọ́ àgùntàn òun ni wọ́n màmá a ní pé kí ni ìdí tí ìkọra ẹni sílẹ̀ tó ṣe wọ́pọ̀ láyé òde òní. ní àkọ́kọ́ ní beginning níbẹ̀rẹ̀ ìgbà tí Ọlọ́run dá marriage Ọlọ́run ò dá bẹ́ẹ̀ bọ́lọ́run ṣe dá marriage ni wípé kó jẹ́ ọ̀kan ṣoṣo ìgbà tí Ọlọ́run máa dá obìnrin gan Ọlọ́run sọ pé òun ló máa jẹ́ helpmeet fún ọkọ ẹ̀. We see that in Genesis chapter 2 verse 20 and in verse 24 Genesis chapter 2 verse 24 Bíbélì jẹ́ ká mọ̀ wípé Olúwa ní pé ọkùnrin á fi bàbá ẹ̀ àti ìyá ẹ̀ sílẹ̀ òun àti ìyàwó ẹ̀ wọ́n á di ọ̀kan ṣoṣo to the glory of God. So kò sí nínú àkọsílẹ̀ Ọlọ́run nípa ọ̀rọ̀ kí divorce kí gbogbo ẹ̀ kó wà kò sí nínú agenda Ọlọ́run fún wa as married couples. kí ló wá fà láyé òde òní. nǹkan tó fà á pọ̀ and kọ́lọ́n jọ nínú àánú ẹ̀ kó ṣáà fún wa ní ẹ̀mí sùúrù. ìkànnú ẹ̀ ní pé
ní most times àwọn ọkọ àti ìyàwó wọn kì í sí on the same spiritual page. ìyẹn pé àbí ìgbàdúrà wọn àbí ìfọkànsìn Ọlọ́run wọn. ìfọkànsìn ẹ má bínú ìfọkànsìn Ọlọ́run wọn kò kí ń wà ní ojú kan náà. ọkọ lè jẹ́ Muslim kíyàwó jẹ́ Christian, so nǹkan tó bá ń kọ́ wọn ní mosque àti church just because wọn ò jìjọ lọ sí ibì kan náà ó lè fa àyèdè ní àárín èdè àyèdè ní àárín wọn. Then ìgbà míì ó lè máa jìjọ máa lọ sí the same place but bí ó ṣe ń wọ olúkálukú lára bó ṣe ń sọ àwọn ọ̀rọ̀ yẹn nígbà míì kò jẹ́ kí ìrẹ́pọ̀ kò wọ́nú wọn bákan náà kò jẹ́ kí ìrẹ́pọ̀ wà láàrin wọn. Then lack of communication, poor communication. wọ́n bára wọn sọ̀rọ̀ ní gbogbo ìgbà. wọ́n bára wọn sọ̀rọ̀ ní gbogbo ìgbà torí tí ọkọ bá gbẹ́lẹ̀ nípa ìyàwó iṣẹ́ òkú pé ìyàwó ẹ̀ ìpè kọ́ bára wọn sọ̀rọ̀ pé mo máa gbọ́ kinní kan nípa ẹ̀ àwọn ẹbí mi máa sọ kankan nípa ẹ̀ àwọn èèyàn ará àdúgbò máa sọ kankan nípa ẹ̀ ọkọ mi àbí ìyàwó mi á kọ́ gbaná jẹ ni tó má dẹ̀ ti lè gbaná jẹ bẹ́ẹ̀ yẹn ṣe mọ̀ ọ́n ti jẹ́ kéṣù kó sáàrin wọn nìyẹn. So and because of that gbogbo ẹ̀ kò ní lọ déédéé. Another point is that ọ̀rọ̀ owó àwọn ọkọ àtaya míì wọn ò kí ń nà tán fúnra wọn. ọkọ lè máa gba for example 200,000 kíyàwó wa máa bèrè nílé pé àwọn nídìí nǹkan báyìí àwọn nídìí nǹkan báyìí kò ní fowó sílẹ̀. The next thing tíyàwó bá máa gbọ́ ni pé ó ná ìnáwó àṣà ò níta ó ń ṣe fáwọn ilé ó ń ṣe fáwọn tàn kó dẹ̀ ṣe fáwọn ti lé. So at the end of the day ìyàwó yà máa wò pé kí ni gbogbo káràkátà yìí táwọn jíjọ ń ṣe ó máa ń dá lérú. So there are still many other more bàbá ṣe ń lọ a máa sọ. Adétún ní ìbéèrè kọ́kọ́ béèrè náà wọ́n kó tó béèrè jẹ́ kí ẹ̀yà ara ilé ẹ lè pè sórí 09132176826 tàbí 08115830288 ní ṣókí wọ́n tẹ́ ẹ bá máa tún pè ní tẹ́fẹ́ béèrè ẹ̀rọ amóhùnmáwòrán yín ẹ jọ̀wọ́ ẹ bá wa yí sílẹ̀ kẹ́ lọ tààrà sórí ìbéèrè yín. Adétún. nǹkan tèmi tiẹ̀ fẹ́ sọ ni wípé gẹ́gẹ́ bí ẹ ti sọ pé Ọlọ́run ní kí ìyàwó àtọkọ wà ní ìṣọ̀kan. Tá a bá wò nípa tó máa ń ṣègbéyàwó a máa ní kán máa fọ̀rọ̀ lọ́ra wọn wò kán jọ máa jókòó máa sọ̀rọ̀ ṣùgbọ́n ní òde òní a ti rí pé etí kẹta èmi ń da lérú tí ò dẹ̀ lẹ́tọ̀ọ́. Kí ni èrò yín nípa ẹ̀? Torí bí orin òbé kan bàbá wa òbé wọ́n sọ nǹkan kan wọ́n ní wọ́n fi ṣe orin náà ní ṣùgbọ́n wọ́n fi fún wa nímọ̀ràn wípé bàbá Tóyìn àti ìyá Tóyìn ìjà àwọn ará àdúgbò wa fẹ́ ta sí wọ́n ní ẹ ṣe wọ́n padà ìjálẹ̀ ti tán o. Kí ni èrò yín nípa etí kẹta nínú ìgbéyàwó? Kò bá jẹ́ ẹbí ìyàwó àbí ẹbí ọkọ àbọ̀ ọ̀rẹ́ àbójúlùmọ̀ tó ń dá sí ẹjọ́ tí ò kàn wọ́n tó dẹ̀ fi ń da lérú. Kí ni ètò yín pàápàá jùlọ gan nínú ìjọ wa àti rí nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀? Tí ọkọ àti ìyàwó tó bá understand ara wọn dáadáa wọn ní etí kẹta. Torí ẹ̀ náà mo ṣe sọ síwájú pé lack of communication ó máa ń fa tó yẹ pé ó máa ń jẹ́ kí etí kẹta mọ̀. Ahọ́n àtẹnu máa ń jà ká ló ń bá wọn parí ẹ̀? Kò sẹ́ni tó ń bá wọn parí ẹ̀. Torí pé kò sẹ́ni tó ń bá wọn parí ẹ̀ yẹn torí ẹ̀ mo sọ pé spiritual ìrẹ́pọ̀ spiritually ìrẹ́pọ̀ láàrin ọkọ àti ìyàwó ó wà very very vital. Ẹ ṣe ó dà pé afẹ́gbàpẹ̀ kan ó dà pé ó ti já ẹ lè bá tún gbìyànjú láti pè wọlé ṣùgbọ́n kí ẹ tó wá pè wọlé pọ̀ máa tó tẹ̀síwájú ẹ yẹ ká délé agbára náà ká lọ gbọ́ orin ti kéne ènìyàn tí mo fẹ́ràn jù ẹ̀yà ilé agbára náà ẹ bá wa yí sí i. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Bẹ́ẹ̀ ni o bàbá Ebenezer Obey wọ́n ní ènìyàn tí mo fẹ́ràn jù bàbá mi màmá mi àti ìyàwó mi. Ibi tí ìbéèrè mi ti ń bọ̀ nìyẹn. Ó wá dùn mí pé ó dùn mọ́ mi ó tún dùn mí pé ọkùnrin kọ́ ló wà ní agodo pẹ̀lú wa. Ìgbà béèrè pé ta lẹni tó yẹ kí ọkọ kọ́kọ́ fẹ́ràn jù. Bàbá wo Obey náà kọrin wọ́n ní bàbá mi màmá mi àti ìyàwó mi bóyá bẹ́ẹ̀ náà ṣe tó nìyẹn.
ọlọ́pàá yìí lẹ́rìí bẹ́ẹ̀ wà lẹ́yìn. jó ń gbogbo lọ́yìn ọlọ́ṣà láti kọ́kọ́ fẹ́ràn ọlọ́run náà ọlọ́run adé máa tọ́yọ̀ sí bó ṣe máa ṣe. ó ní tí mo ṣe béèrè yìí o kí mi kún tiẹ̀ tí adé tó gbé tó sọ lẹ́ẹ̀kan nígbà tí bíbélì sọ ó ní ọkùnrin á fi bàbá àti ìyá ẹ̀ sílẹ̀ á lọ bá ìyàwó ẹ̀ ṣé ó túmọ̀ sí pé ọkùnrin ló yẹ kí obìnrin ló yẹ kó lọ máa tọrọ ọkùnrin ni àbí ọkùnrin ló lọ tọrọ obìnrin olówó ẹ kó máa bá ìyàwó gbé kì í ṣe pé ìyàwó máa kó lọ bá nílé. ọkùnrin ló yẹ kó lọ tọrọ obìnrin tó bá dẹ̀ ti tọrọ ẹ̀ tán á wá gbé ní ìyàwó lọ sílé ọ̀dọ̀ títí ẹ̀ bẹ́ẹ̀ ni so bó ṣe yẹ kó rí ni nítorí nǹkan tí bíbélì sọ fún wa nìyẹn. bíbélì náà mo fi sọ̀rọ̀ ọmọ mi wá ọlọ́kùnrin àfìyà àti bàbá ẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ni a wá lọ bá ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ni ní ìtọ́jú wọn sì mú ọ̀rọ̀ pé bóyá ìyàwó ló yẹ kó ní ilé kọ́kọ́ kó wá bá níbẹ̀. no nǹkan tí bíbélì ń sọkọ́ nìyẹn nǹkan tó ń sọkọ́ nìyẹn tàbá túmọ̀ ní English it says the man will leave his father and his mother and cleave. wọ́n lẹ̀pọ̀ bẹ́ẹ̀ni wọ́n lẹ̀pọ̀. nítorí wọn kò ní jẹ́ pé ó máa gbọ́ nǹkan tí ìyá ẹ̀ àti bàbá ẹ̀ bá sọ mo wá lé yín ìwọ ló báyàwó ẹ̀ gbómi kaná kò yẹ kíyà máa sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé eléwà lọ sí ìbéèrè tí wọ́n fẹ́ béèrè sí ma ẹ má bínú fi náà ẹ sọ pọ̀ owó lẹ́ẹ̀kan. ǹjẹ́ ó dára kí ìyàwó àtọkọ kí wọ́n ní joint account wọ́n jọ fi owó sínú àpò kan náà tó bá wá rí bẹ́ẹ̀ ta ló yẹ kó máa bu ọwọ́ lu ìwé owó kówó tó jáde. kó tó ṣe decision joint account àwọn méjèèjì yẹ kọ́kọ́ gbàdúrà ń pa ẹ̀ tó bá dẹ̀ ti gbàdúrà ń pa ẹ̀ táwọn méjèèjì bá ní conviction pé will ọlọ́run ní fáwọn láti ní joint account wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá jókòó wọ́n á bára wọn sọ̀rọ̀ bank ti make it easy nísìn the two of them can sign at the same time or either but in most cases bank máa advice wáyé pé bí joint account ni pé káwọn méjèèjì sign táwọn méjèèjì bá sign kó tó lè withdraw owó wọ́n á ti ní prior knowledge ipe nǹkan tá a fẹ́ fi owó yìí ṣe rèé o bó jẹ́ pé freezer la fẹ́ fi rà nílé o bó jẹ́ pé ọkọ ló fẹ́ fi further education ẹ̀ o bó jẹ́ pé ìyàwó ló fẹ́ fi further education ẹ̀ o àwọn méjèèjì ti mọ̀ sí àti torí pé àwọn méjèèjì ti mọ̀ sí yẹn wọ́n á make sure pé nǹkan goal yẹn nìkan làwọn bá lọ pẹ̀lú ẹ̀ kò ní sí nǹkan míì tó máa deviate tí ìrẹ́pọ̀ bá wà láàrin wọn lórí yẹn kò sí nǹkan tó stop ọkọ àtìyàwó láti ní joint account. mo fẹ́ sọ̀rọ̀ lórí àlùra ẹni nínú ìgbéyàwó a ti gbọ́ lóríṣiríṣi ìgbà ní gbogbo ìgbà yìí pé ọkọ olùyàwó àbíyàwó hello ẹ tún máa gbìyànjú láti pè wọlé a pé ọkọ olùyàwó àbíyàwó lu ọkọ ẹ̀yin ará ilé ọ̀tún tá à ń gbé wọlé ni à ń sọ nípa ìdí tó ń fà á tí ìgbéyàwó fi wọ́pọ̀ ìtúká nínú ìgbéyàwó ó fi wọ́pọ̀ láyé òde òní ìkan lára ẹ̀ ni ká máa lura wọn ǹjẹ́ ìgbà tí ọkọ bá ń lu ìyàwó ẹ̀ tàbí tí ìyàwó bá ń lu ọkọ ṣé ó tó kí wọ́n ní àwọn ò fẹ́ra wọn mọ́ kó ní kálukú lọ gbalẹ̀ bàbá ẹ̀ jókòó. kò lẹ́tọ̀ọ́ sí kí ọkọ máa na ìyàwó kò lẹ́tọ̀ọ́ rárá ní Malachi chapter 2 verse 16 ọlọ́run gan fòdì sí and ọlọ́run gan sọ pé it can also be a basis for divorce. ọlọ́run fọwọ́ tó bá lù ú ó lè kọ́ra wọn. bíbélì sọ pé God abhors violence. Tabaloka Malachi chapter 2 verse 16 yẹn ipe God abhors violence. ọlọ́run kórìíra ẹ̀ pátápátá. So it's an abuse. It's an abuse. Ó rí ilẹ̀ kó tó fẹ́. Ó dẹ̀ sọ jẹ́mọ̀ lára àwọn marriage vows tá a máa ń sọ pé àwọn máa tọ́jú ẹ̀ ìgbà tá a bá ń ṣe ti traditional wa ní ilẹ̀ Yorùbá òun máa tọ́jú ẹ̀ ni o òun máa ṣe léyìn fún ni o òun máa ṣe tọ̀hún fún sí rere sí dáadáa kò sọ fún wọn pé láti lé bàbá àbíyá ẹ̀ pé òun máa nà. So yes obìnrin lè provoke ọkùnrin náà dẹ̀ ń provoke obìnrin but the best thing láti ṣe tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ on both sides wọ́n lè kúrò ń bẹ̀ yẹn for some moments or kọ́ṣà lọ síbi tó jẹ́ pé kọ́ lọ gbatẹ́gùn tó yẹ pé anger yẹn máa lọ tí ìbínú bá ru jù ló máa ń jẹ́ kí ọkọ àbíyàwó
kó wà violent kó máa abuse ara wọn kó máa nà ara wọn and mẹ́wàá wọ́n dá wà láàlẹ́ nínú ilé ni because this has caused a lot of things láàrin àwọn ọmọ tó jẹ́ pé ọmọ náà feel pé it's the normal thing ó ṣe kí ọmọ na opposite sex or whatever so ọmọ náà á bẹ̀rẹ̀ àti gbọ́ case kan tó jẹ́ pé bí bàbá àti ìyá bọ́ṣà ṣe máa ń jà ọmọ yẹn náà dé school ló bẹ̀rẹ̀ sí máa lọ na opposite ọmọ incidentally ọmọ wa jọkùnrin any little thing á máa bully ọmọ obìnrin so school yẹn láti pé àwọn òbí ẹ̀ ipe ọmọ yẹn ó dàgbẹ́ máa bá a mú kúrò ní school wo kó má lọ bà school wa jẹ́ ọ lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ wá ṣàlàyé fún wọn ipe nǹkan báyìí làwọn rí ní ara lọ́wọ́ làwọn bá ní ọwọ́ ọmọ wọn tó máa ń ṣe and at the end of the day parents láti pera wọn kó bára wọn sọ̀rọ̀ because of the future of their child. Okay, lára àwọn nǹkan tí a bá rí lórí ìyàwó àtọkọ tó fi ń pínyà náà lára àwọn nǹkan tí a ti rí látẹ̀yìnwá ni ìgbà míì ọkọ á ní ìyàwó ọmọbẹ̀ ṣe ṣó lẹ́tọ̀ọ́ kan yára wọn ìyẹn ìkíní ìgbà míì ìyàwó á ní ọkọ òfowó ọbẹ̀ lẹ̀ gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe sọ pé owó máa ń dá wàhálà lẹ̀ ìgbà míì kẹ̀dẹ̀rẹ́ tí obìnrin ò bá bímọ nílé ọkọ ṣé àwọn nǹkan mẹ́ta yìí ṣó lẹ́tọ̀ọ́ kó jẹ́ nǹkan tó máa jẹ́ ìpínyà láàrin ọkọ àti ìyàwó. ẹ jẹ́ fẹ́yàn kan kún ìyàwó ọmọ kò mẹ́rẹ̀ ṣe dáadáa tàbọ́kọ̀ àwọn mẹ́rẹ̀ ṣe dáadáa ìyẹn ìbálòpọ̀ ǹjẹ́ ó tó kí oníkálukú kó pínyà. kò tó bẹ́ẹ̀ pé kó pínyà understanding ló matter àwọn méjèèjì láti jókòó kó wá solution sí ọ̀rọ̀ yìí torí the next person tó bá lóun máa lọ fẹ́ kí ló mọ̀ tó tún fẹ́ bá ń bẹ̀ ṣé bó ṣe máa change wọn bẹ́ẹ̀ ní change aṣọ nìyẹn so the more reason táwọn méjì láti jókòó àyẹ̀wò ò mọ bẹ́ẹ̀ ṣe o kí ló ní tó ṣe mọ bẹ́ẹ̀ ṣe kó lọ lọ catering school. kó tiẹ̀ kọ òun náà lè kọ. àwọn ọkùnrin mi gan mọ oúnjẹ ṣe dáadáa ju ìyàwó lé lọ in love wọn kọ ara wọn èyí tó bá dẹ̀ mọ̀ pé kò mọ sex let both of them explore themselves ìyàwó wọn ò lè ṣe dáadáa ọkọ wọn ò lè ṣe dáadáa ìyàwó wọn máa sùn bíi log of wood ní ọkọ wọn máa sùn bíi log of wood ní missionary style nìkan ní eléyìí tọ̀hún káwọn méjèèjì kó jókòó kó explore ara wọn that is why they are married. then lórí ọ̀rọ̀ ti pé owó oúnjẹ tó ń fi sílẹ̀ kò tó obìnrin yẹn kó kọ́kọ́ wò ná kí ni income ọkọ ẹ̀ kí ni owó tọkọ ẹ̀ mú wọlé then kọ́kọ́ gan kọ́nà tán bí ṣe sọ ọ́ tán ní sọ. Hello ẹ ká sọ ẹ ti wọlé sórí ètò Ká Ṣàlàyé ẹ ká sàn gbọ́ yín dáadáa o ó dà pé network tàbí ẹ yí ẹ̀rọ amóhùnmáwòrán yín sókè. Hello kí lórúkọ yín. ẹ bá tún gbìyànjú láti pè wọlé màmá ẹ bá tẹ̀síwájú wà. so ọ̀rọ̀ owó yẹn kọ́kọ́ ṣàlàyé fúnyàwó oye báyìí ni mò ń gbà kó dẹ̀ nà tán fún kíyàwó náà kó dẹ̀ wò pé kò sẹ́ni tí ò ní challenges sí tiẹ̀ kò sẹ́ni tí ò ní one thing or the other káwọn méjì dẹ̀ jókòó kọ́ wò kọ́ yọ owó àti máa lọ bí iṣẹ́ kọ́ ṣàpín kọ́ pín. Hello ẹ káàsán o. ẹ káàsán máa kí lórúkọ yín. yes Mariam Kadri láti Káyàmọ́ o. láti. Káyàmọ́. ìpínlẹ̀ wo ni ẹ wà. ẹ kú ètò. àwa náà ló ń tó mà. ẹ ṣeun ètò yín ò ní bàjẹ́ o. àmín mà. ṣé ẹ rí i lérí ọ̀rọ̀ tẹ́sọ̀ yẹn ṣé ẹ rí ibi tí ìfẹ́ bá ti wà láàrin ọkọ àti ìyàwó mo rò pé wọ́n níbi tí ìfẹ́ bá ń gbé ohun gbogbo ní gbé bẹ́ẹ̀ tí ọkọ àti ìyàwó bá ti nífẹ̀ẹ́ ara wọn kò sírun tíyàwó lè ṣe déédéé ni ó jẹ́ lára ọkọ kò sírun tọkọ lè ṣe déédéé náà ni ó jẹ́ lára ìyàwó pàtàkì jùlọ rẹ̀ ni pé ní kọ́lọ̀kọ́ mọ̀jẹ̀ kárí kọ́lọ̀ kó sì mọ̀ sí ìfẹ́ sáàrin ọkọ àti ìyàwó tí wọ́n bá ti nífẹ̀ẹ́ ara wọn kò ní sí èdè àìyedè ìfẹ́ ló jẹ́ kókó jù tẹ́mi rí sí ètò yẹn nìyẹn ṣe wọn ò ọlọ́wọ́ mọ̀ fún yín ṣe o ẹ bá tẹ̀síwájú mà. so tí
ọkọ àti ìyàwó tó ti rí income ara wọn tó ti ṣe àwọn méjì á lè jókòó. ẹ̀lú ẹ̀ka sọ̀rọ̀ ẹ̀rọ amóhùnmáwòrán yín wà lókè agbóhùn ara wa ń bíbà ó máa gé o ẹ ṣé púpọ̀. táwọn méjèèjì bá ti wò síra wọn kò dẹ̀ sí ní common savings wọ́n á dẹ̀ wò síra wọn. ẹ̀lú ẹ̀ka sàn. Hello. ẹ̀ka sàn ti wọlé sórí ètò. Ṣé kàtá ni mò ń bá sọ̀rọ̀? bẹ́ẹ̀ ni mà ká ṣàlàyé. Kò bọ́ sórí ètò. ẹ ti wọ́n sórí ètò mà. Lórí ètò tá à ń sọ̀rọ̀ lé lọ́wọ́ mo fẹ́ sọ̀rọ̀ sí. à ń gbọ́ kí lorúkọ yín. kí ni orúkọ yín orúkọ. Orúkọ mi ni Rebecca Michael láti Kòtàngórá. láti Kòtàngórá. ọ̀yà a fẹ́ gbọ́ yín mà. à ń gbọ́ yín à ń gbọ́ yín. nẹ́tíwọ̀kì yóò dáa o ẹ ṣé púpọ̀ mà látòdì Kòtàngórá lọ́hùn. Ohun tí mo fẹ́ sọ fún yín ohun tí mo fẹ́ bá yín sọ ni wípé lórí ọ̀rọ̀ àfẹ́yàwó tí ìyàwó àti ọkọ tí wọ́n bá jọ ní àtọ́jú papọ̀ kò sí ohun kankan tó ṣòro fún ènìyàn láti ṣe àtúnṣe rẹ̀ nítorí wípé ìfẹ́ ó ṣe pàtàkì kí ọkọ náà tán fún ìyàwó kí ìyàwó náà sì nà tán fún ọkọ lórí pé bóyá obìnrin ò lè ṣe dáadáa tó ọkọ tàbí ọkọ lè ṣe dáadáa jù lọ ó lè tírẹ̀nì ìyàwó rẹ̀ ó wá tírẹ̀nì ìyàwó rẹ̀ yóò wà nọ́mà láti ẹ̀ṣẹ́ǹjì mu tó fẹ́. ẹ ṣé púpọ̀ mà. nípa báyìí àlàáfíà ẹ ṣé púpọ̀. ìta tó sọ wípé ìyàwó yóò fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀ ọkọ náà yóò fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀ kì í ṣe wípé kí wọ́n túká. ẹ ṣé púpọ̀ ẹ ṣé púpọ̀. ṣùgbọ́n kí wọ́n lè ní àlàáfíà ni. ẹ ṣé púpọ̀ mà torí àkókò wa a lè láǹfààní láti tẹ̀síwájú ẹ ṣé púpọ̀ mà ó dà pé a lè láǹfààní láti gba ìpè mìíràn mọ́ nítorí pé àkókò kò bá wa ṣọ̀rẹ́ màmá wa dá wa tẹ̀síwájú pẹ̀lú nǹkan tí èyí ṣàlàyé. so owó tó bá níyẹn owó tó wá wà ńlẹ̀ àwọn méjèèjì ìrẹ́pọ̀ ti wà láàrin wọn láti mọ bó ṣe máa pín pátápátá pín ó ti yé ara wọn kò ń ṣe pé kéèyàn kan tún ṣẹ̀ṣẹ̀ tó wá dìde àbí kéèyàn kan wá kọ́kọ́ sọ pé apara ìta ń ṣe yẹn tì wọ́n jẹ́ pé at the end of the day. ọlọ́wọ́ láti káyàmá. ẹ kú ètò ká ṣàlàyé. ẹ gbọ́ mà ẹ gbọ́ yín mà ẹ ká sọ mà. yes ma lórí pé ó yẹ kí ọkọ lùyàwó àbí kò lẹ́tọ̀ọ́ kí ọkọ lùyàwó torí pé kí ni ohun ẹlẹgẹ́ ni àwọn obìnrin jẹ́ nínú ilé ọkọ wa. ẹ̀wọ̀n ayé ọjọ́ yẹn àwọn ìyá wa àtàwọn bàbá wa wọ́n máa ń sọ̀rọ̀ wọn ní ìyàwó gbégbá kí n gbé agbọ̀n ìfẹ́ wà láàrin wọn kí ló wá dé àwọn ọmọ kéékèèké ayé òde òsì kí ló dé tà lè lo ìfẹ́ ìgbàanì láàrin ara wa ibi tí ìfẹ́ bá wà gbogbo nǹkan ti parí síbẹ̀ yẹn ìfẹ́ tó bá wà láàrin ọkọ àti ìyàwó òun ni ó rìn àwọn ọmọ téèyàn bá rojọ́ èèyàn síta ẹnìkan ò lè mọ ohun téèyàn ń ṣe nínú ilé láàrin ọkọ àti ìyàwó ṣùgbọ́n ibi tí ò bá sífẹ̀ẹ́ kò sí ẹjọ́ ẹni téèyàn ò lè rò káàkiri ibi téèyàn bá rojọ́ fún yẹn ohun tí ò yẹ kí wọ́n sọ wọ́n á rú yẹn nínú èyàn á délé yẹn á sì wà fọ́kọ ọkọ á lùyàwó ṣùgbọ́n torí náà kọ́ wọ́n ní inú ìdílé kan náà kọ́ ni wọ́n ti jọ bí wa ìyàwó tá a bí nídìí ilé ọ̀tọ̀ ọkọ tá a bí nídìí ilé ọ̀tọ̀ tí wọ́n wá parapọ̀ tí wọ́n ti tọkọ ìyàwó sùúrù ló gbà láti ìlú ara wọn torí náà nǹkan ọlọ́run ó sì fẹ́ tó lágbára sáàrin nìkan kan wá ètò ní òní dàrú o láti káyàmá. ẹ ṣé púpọ̀ mà ó wá dà pé ó máa wù mí kí ọkùnrin kó pè wọlé torí mo ní ìbéèrè kan fún ọkùnrin pé gẹ́gẹ́ bí oníṣẹ́ bàbá wa kọ ènìyàn tí mo fẹ́ràn jù ẹ sọ ń pa nínà tó ń dákọ àwọn obìnrin míì tó bá mọ̀ pé iye báyìí lọ́kọ àwọn ń gbà wọlé ìgbà náà máa bẹ̀rẹ̀ sí gbé bùkátà torí wọn fẹ́ kí ó náwó fẹ́ lòmíì kí ni ojú ìwòye yẹn. bí mo ṣe sọ tẹ́lẹ̀ understanding ló matter
àwọn méjèèjì wọ́n ti ní gbogbo àwọn nǹkan tó ti kọ sílẹ̀ tó fẹ́ ṣe màtọ́ bá dẹ̀ ti pín á rí i pé kò sí pé iná bá aṣá ò kankan yọjú ìnákúnà kan ìnákúnà kò lè yọjú gbàtí wọ́n jẹ́ pé àwọn méjì wọ́n ti dìjọ rò pé ókè o nǹkan tá a fẹ́ ṣe fún fámìlì ti tiẹ̀ nìyí lóṣù yìí o nǹkan tá a fẹ́ ṣe fún fámìlì ti tiẹ̀ lóṣù tó ń bọ̀ yìí òun nìyí o and kò sóbìnrin náà tó jẹ́ pé orí ẹ̀ gbálẹ̀ tó yẹn tí ò ní mọ bí gbogbo nǹkan ṣe ń lọ especially lóde tá a wà nísìn so at the end of the day bí wọ́n ṣe sọ bí máa àwọn mọ́mì kan ṣe sọ pé ìfẹ́ láti wà láàrin wọn understanding náà láti wà ní àárín wọn dẹ́gbọ́n tún ṣe ríra wọn fẹ́ òyìn náà tún jẹ́ kókó ó ṣe kókó ẹni tó bá fẹ́ yàwó ní patí ẹ ti mọ̀ pé patí máa wọ̀rọ̀ lọ ní màmá wa ẹ dàbí pé torí àkókò wa wọ́n wá fẹ́ kí afẹnu ọ̀rọ̀ yìí ká fi jóná síbi kan a ní ìdí lára àkọ́tẹ̀ kàsílẹ̀ tá a ti sọ yìí òun náà ni pé àìnàtán jù bẹ́ẹ̀ lọ tó jù ń bẹ̀ spiritual life wọn ó gbọ́dọ̀ jẹ́ kó gbọ́dọ̀ jẹ́ ọ̀kan náà ìbá jẹ́ pé muslim àbí christian ọlọ́run jọ ń gbàdúrà sí tó bá ọ̀rọ̀ bá yẹra wọn dáadáa ìyẹn ẹ̀kan ìkejì ó gbọ́dọ̀ nà tán ní ìtò ṣe pàtàkì jù bẹ́ẹ̀ wọ́n béèrè nípa ẹni tó fẹ́ràn jù ẹni àkọ́kọ́ ẹ̀ ní pé kán fọlọ́run ṣe àkọ́kọ́ so wọ́n jọ máa rìn lọ sọ́dọ̀ ọlọ́run papọ̀ ní gbogbo ìgbà tí wọ́n fẹ́ jẹ́ kí fẹnu ẹ̀ jóná sórí nǹkan kan ni pé ìmọ̀ràn torí pàtẹ́fẹ́ dànù dúró sìn ẹni tó bá fi jó fẹ́ ìyàwó tá a bá fi jó fẹ́ ipò ó máa wòran lọ́gbẹ̀yìn ni àtọkọ tó bá fi jó fẹ́ náà ó máa wòran lọ́gbẹ̀yìn ni ibo lẹ́rù yìí pé káfíyè ṣe bíi pé ìmọ̀ràn ibo ló ṣe pàtàkì jù àbí kí ló nǹkan tá a kú ẹ ká fojú sùn lára ẹni tí afẹ́fẹ́. ibi tó yẹ ká fojú sí lára ẹni tí afẹ́fẹ́ ni pé kí ẹ kọ́kọ́ gbàdúrà dáadáa nípa ẹ̀ torí nǹkan tá a bá fi sílẹ̀ tá a bá fi lé ọlọ́run lọ́wọ́ kò kì í nítò ṣe mọ̀ pé àwọn ó máa ń gbàdúrà kan pé igbá tá a fi lé ọlọ́run kì í fàyà àwo tá a bá fi lé ọlọ́run kò kì í fọ́ so bedrock ẹ̀ ní pé kọ́ make sure àwọn méjèèjì kọ́kọ́ béèrè lọ́wọ́ ọlọ́run. hello ẹ káàbọ̀ sórí ètò Ká Ṣàlàyé kí lorúkọ yín bí wọ́n ti pè wọlé. orúkọ mi ni àfọ wàlíì láì láti Òṣogbo. Òṣogbo. bẹ́ẹ̀ni. àìló à ń gbọ́ yín. yẹ́sà ní ẹ̀kú ètò ọlọ́run ìdí kó bàjẹ́. àmín. lórí ètò tí ẹ ń ṣe yẹn mo fẹ́ kí a fi mo rí pé ń rí i pé ojú kan ni ẹ fi ń programu yẹn. ẹni tí ó bá jẹ́ pé nígbóyà ìníyàwó méjì ọ̀pọ̀sẹ̀ pé ó kọ́mọ láti àwọn mùsùlùmí láti níyàwó méjì nípa ìpínlẹ̀ bóyá ká sì joint account ẹjọ́ kí ni tí ẹ fẹ́ fojú wò nípa àárín yẹn. ẹni tó níyàwó méjì. bẹ́ẹ̀ni. pé bó ṣe kó ṣe láàrin wọn joint account. kí ẹ wí mà. kán ní joint account kán ní àpò ìfowósowọ́ kan àbí. ipò ojú kan lè fi ń wò nípa ìpínlẹ̀ sọ̀rọ̀ pé kírísítẹ́nì ní ìsìn àgbà ìpínlẹ̀ tọ̀ ìyàwó kan ọkùnrin kan ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ìpínlẹ̀ ìpínlẹ̀ òṣèré àfihàn wọ́n fáwọn láìpẹ́ òkè ẹfẹ́ méjì ẹfẹ́ mẹ́ta tọ̀ ṣe joint account yẹn ojú ò lè fi wò ilẹ̀ ẹgbẹ́ tó ń jẹ́ pé méjì mẹ́ta nílẹ̀ sí Islam. ẹ ṣé púpọ̀ bàbá wa ẹ ṣé púpọ̀ bàbá wa ẹ bá dáhùn yẹn. ẹ ṣe sá ẹni tó bá ní ìyàwó méjì mẹ́ta á ní different joint accounts pẹ̀lú wọn náà ni and tó bá dẹ̀ ti ní different joint accounts á make sure because even ẹ̀sìn Islam sọ fún wa pé wọ́n láti fẹ́ràn gbogbo wọn equally so ọkọ yẹn ló máa wá jókòó á wá wo ara ẹ̀ wípé òun láti nífẹ̀ẹ́ gbogbo wọn equally á wá fi owó iye kan náà sí fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó bá dẹ̀ ti fi fún wọn á mọ ability wọn torí òkó tó fẹ́ wọn ó mọ̀ wọn kó tó fẹ́ wọn so lọ́dẹ̀ tí ability wọn advice tó bá fún ló máa mọ̀ pé ok o advice tó fún mi pé a máa bẹ̀rẹ̀ ilé kíkọ́ lélẹ́yìí o oye báyìí la máa mú bí o ilé títí ẹ tí mo fẹ́ kọ́ fún ẹ nìyẹn o bí ó dẹ̀ ti fẹ́ gbé nǹkan mi ṣe fún ìkejì oye báyìí every month la máa yọ nínú àkáǹtì àbí oye báyìí làwọn méjì jọ máa contribute sí sínú àkáǹtì yẹn tó bá dẹ̀ ti gbèrú sókè adé ṣẹ̀ṣẹ̀ gbé lórí iṣẹ́ ta fẹ́ dáwọ́lé.
ó dàbí lóye pé bóyá ti gbìyànjú láti dáhùn béèrè yẹn náà ṣùgbọ́n lórí tẹ̀ ń sọ lọ ẹ̀ kọ́kọ́ fi síwájú Ọlọ́run. bẹ́ẹ̀ni. ìlẹ́yìn ìgbà yẹn kí ni ìgbésẹ̀ tó máa kàn. ìgbésẹ̀ tó máa tún kàn ní pé àwọn méjèèjì wọ́n á jókòó wọ́n á béèrè lọ́wọ́ ara wọn ṣàfẹ́ mọ past ara wa torí ìgbà míì tó bá mọ past ara wọn ìgbà tó lè bá gbédé aṣọ tiẹ̀ tọ̀hún yà agbẹ̀dẹ ó dẹ̀ sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dẹ̀ ṣe léyìn ó dẹ̀ ṣe tọ̀hún ó di méjì àdá wà láàlẹ́ láàrin àwọn sọ méjì ṣùgbọ́n béèrè lára wọn pé past wa ṣé ká mọ̀ àbí ká jẹ́ bygones be bygones so that even tẹ́yàn kọ́kọ́ bá sọ fún mi àbí tó bá sọ fún wọn náà á ní mo ti mọ̀ aṣọ àgbà síbẹ̀ bẹ́ẹ̀ so àwọn èèyàn ni máa gbé tó. ó dàbí tó ṣe pàtàkì jù bẹ́ẹ̀ nìyẹn ó ń pè mí kíkankíkan pé àkókò wa ti tó màmá wa dúpẹ́ púpọ̀ tá a pè é tẹ̀ jẹ́ wa ẹ̀yẹn bá lé lọ́dún lójú pé ẹ̀tì rẹ́kọ̀ọ́ kan àbí méjì kọ lórí ìtàgbéyẹ̀wò lẹ́nìí má ẹ̀dágbére faralé. ẹ̀yin aráalé ẹ ṣé o a dúpẹ́ fáwọn tí wọ́n pè wọlé o ìmọ̀ràn mi fún wa ni pé ká gbé ìgbé àlàáfíà as couples bí Ọlọ́run ṣe ti kọ́ nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì àti nínú ẹ̀sìn Islam Jésù gan sọ fún wa nínú Bíbélì pé obìnrin tí àwọn èèyàn sọ pé àwọn fẹ́ sọ̀kòbà ipe wọ́n mú nínú adultery Jésù ní kó fún ní second chance torí gbà tí ó sọ fún wọn ó ní ẹni tí láwọn bó wọ́n ṣe rẹ̀ kójú òkúta àkọ́kọ́ pàtí kò lè sẹ́ni tó jòkúta ó bá dẹ̀ gbójú sókè ó sọ fóbìnrin yẹn pé àwọn tó accuse ẹ̀dà obìnrin náà ti lọ òun sọ fóbìnrin yẹn pé go and sin no more ká máa fúnra wa ní second chance tí ìyàwó bá ṣẹ̀ kí ọkọ fún ní second chance tí ọkọ náà bá dẹ̀ ṣẹ̀ kí ìyàwó fún ní second chance ṣùgbọ́n ká má take care for liberty for license because sometimes bí ẹlẹ́ran ara a máa take liberty for license ká má take liberty for license ká wò pé tí Jésù bá wà nínú ipò táwa náà wà kí ló máa ṣe. bẹ́ẹ̀ni mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á wà pẹ̀lú wa ẹ ṣé gan ni. àmín Jésù Adétòun. ó dùn mí pé màmá wa sọ̀rọ̀ lórí ṣé ó yẹ kí ọkọ àtìyàwó kọ́kọ́ra wọn tí kò bá sí ọmọ ní àkókò gbà wá kò bá jẹ́ nǹkan kan tó ṣe pàtàkì kí màmá wa sọ̀rọ̀ lórí ẹ̀. a ti rí ẹ̀kọ́ díẹ̀ kọ́ lónìí pàápàá jùlọ etí kẹta ó dáa kí ìyàwó àtọkọ kan fìmọ̀ ṣọ̀kan kí etí kẹta má máa dàárín wọn rú torí nǹkan tó ń ṣẹlẹ̀ ní òde òní ó lágbára púpọ̀ jù ẹ jẹ́ kí a rí wípé a gbé ìgbésí ayé sùúrù àti ọkàn mímọ́ sí ara wa látọ̀dọ̀ mi Adetoun Adebogun ẹ jẹ́ ká máa báṣẹ́ lọ. bẹ́ẹ̀ ni o ń dédé náà ló bọ́ sí àtúntò ètò yìí ó máa wá ní dédé aago kan náà ní ọ̀la ọjọ́ Tuesday láàrin aago 12 sí aago 1 ẹ bá pàdé lórí YouTube channel wa náà ẹ máa rí gbogbo ìta ṣe sẹ́yìn ni àti ta ṣe lọ́wọ́lọ́wọ́ gbogbo ètò tá a ṣe lórí Kaftan TV wa ẹ máa rí lórí YouTube channel wa tẹ bá fẹ́ tún ètò ìwò ẹ lọ sórí YouTube channel yẹn tẹ bá láǹfààní láti wò lọ́la títí ọjọ́ Wednesday ní ọjọ́ òru tẹ máa bẹ́ẹ̀ mi àtàwọn ẹ̀mẹ̀wà mi pàdé lórí ètò Ká Ṣàlàyé Kaftan TV Yorùbá ó dìgbà kan náà. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.